plan ọ̀nà pé the only way tí wọ́n lè fi kọ́ka Yorùbá ni pé kí ẹnu Yorùbá ó má kò kí Yorùbá ó dúró gẹ́gẹ́ bí ọ̀tá ara wọn. Yorùbá ẹja fi ọgbọ́n kún agbára tí bàbá Bọ́lá Ahmed. ẹ̀yin èèyàn ẹ wá gbọ́ nǹkan tí bàbá Èkìtì sọ o nípa ọ̀rọ̀ àwọn Fúlàní àti ìyẹn president wa Muhammed Tinubu àti Eko Abiola ẹ wo nǹkan kẹ́ fìdílé kí wá gbọ́ àwọn àṣírí ọ̀rọ̀ àwọn pẹrẹpẹ ọ̀rọ̀ èyí tí bàbá Èkìtì èyí tí wọ́n sọ. ète àti ọ̀nà tí àwọn Fúlàní fi ń dá wàhálà lẹ̀ sí àárín àwọn ọmọ Yorùbá ló ti yẹ kó yé wa pé àwọn pípé wọn ò fẹ́ àṣeyọrí kankan fún ìran Yorùbá wọ́n ṣàfẹ́ kí Yorùbá máa ṣe bọ́pọ̀pọ̀ tẹ̀lé wọn lẹ́yìn. mo ní ọmọ Fúlàní kan jáde síta oní Bọ́lá Ahmed Tinubu ni ó jẹ́ kí MKO Abiola ó di ààrẹ orílẹ̀-èdè. mo wá ní I'm not a supporter of Baba Bọ́lá Ahmed Tinubu torí pé mi ò ṣe olóṣèlú but mo sọ ọ̀rọ̀ kan pé tí Baba Bọ́lá Ahmed Tinubu ò bá mọ ẹgbà fún ìran Yorùbá ó yẹ kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àtọmọdé wa àtọkùnrin wa lè sọ wípé bàbá Tinubu ẹ mú wá torí pé tí ọmọ Fúlàní bá débẹ̀ wọn ò rẹ́dì láti ṣe wá lóore bẹ́ẹ̀ náà lọ́mọ Ìgbò because we have already know their agenda fún ìran Yorùbá pé wọ́n ń bínú Yorùbá bí ìran Yorùbá ṣe ń gòkè òun dùn wọ́n and I said it pé nígbà tí wọn ò tí ì darúgbó mọ́ Ṣàpà ìran Yorùbá ń lọ sókè nígbà tó kó wa papọ̀ pẹ̀lú àwọn ará bíbà yìí ìran Yorùbá bẹ̀rẹ̀ sí ń jó àjò rẹ̀yìn. So we must know that ọ̀tá ìran mi ọ̀tá mi náà ni àwọn tó fẹ́ bí ìran Yorùbá ṣubú we must not play politics with them anymore. èmi a máa ń lanu mi gbà màmá sọ wípé this is not the time to play politics with Fulani people pé lẹ́kìtì wa ń bíbà yìí Èkìtì máa pe kíní kan ní ẹ̀rín ìyàngì ẹ̀rín tí ò dénú. mo sọ nínú ọ̀rọ̀ mi wọ́n ní wọ́n bá Bíọ́lá ṣe ọ̀rẹ́ títí ibi tí ò yẹ kábíọ́lá mú wọn wọ̀ Abíọ́lá mú wọn wọ̀ nílẹ̀ Yorùbá àṣírí Yorùbá tí ò yẹ kán mọ̀ Abíọ́lá mú wọn mọ̀ ọ̀nà àbáyọdé tí Abíọ́lá ò yẹ kí Fúlàní ó jẹ́ kán mọ̀ nílẹ̀ Yorùbá ó jẹ́ kán mọ̀ kí ni wọ́n fi gbẹ̀yìn Abíọ́lá ikú òjijì. Back to the question mo lọ́pọ̀lọpọ̀ ń pè mí bàbá Tinubu yẹ kì í ṣe Yorùbá mo ní àá ìgbà tí Bọ́lá Ahmed Tinubu jẹ́ sẹ́nitọ̀ àwa Yorùbá ò jáde síta pé kì í ṣe Yorùbá. When Bọ́lá Ahmed Tinubu became a president governor Lagos state governor àwa Yorùbá ò jáde síta kájáde ká ní Bọ́lá Ahmed Tinubu kì í ṣe kíni kì í ṣe ọmọ Yorùbá. ohun tí a ń gbọ́ngbà yẹn ni pé he's from a refugee but don't forget a refugee and Lagos state they are all Yorùbás omi ẹ̀kọ́ ni mo sọ mo ní tá bá tẹ̀ gbọ́ tá bá ṣẹjọ́ àwọn tó mọ̀ dáadáa ní ọmọ Anambra ní bàbá ẹ̀ and bí ò tẹ̀ ẹ̀jọ́ mọ Anambra Ọbásanjọ́ ló sọ wípé kì í ṣojú ayé òun ní Yorùbá ní Nàìjíríà ṣe máa pín pé ó tẹ̀ òun lọ́rùn kó máa jẹ́ Nàìjíríà jù kóun jẹ́ Yorùbá lọ pé mo dẹ̀ sọ pé ẹ̀kọ́ lẹ̀ dáadáa kò sí oore kan tí Ọbásanjọ́ ṣe fún ìran Yorùbá rí. àwọn bàbá wa tó wà ní àmì the late Colonel Ayọ̀ Àríyọ̀ wọ́n sọ̀tẹ̀ fún wa pé nígbà táwọn jọ wà ní àmì bíi kó bí ọmọ Yorùbá ṣubú náà ni. so tí wọ́n bá sọ wípé Ọbásanjọ́ is not a Yorùbá man ìwà bàbá yẹn kan jẹ́ ká máa fura sí pé is not a Yorùbá but what about Tinubu tó jẹ́ pé Fúlàní ló wá sọ fún wa lénìí pé Tinubu wà lára àwọn tí ò jẹ́ kí Abíọ́lá ó wọlé mo wá ní Yorùbá ẹjẹ́ àgbọ̀n wọ́n ti tún bá kan dé nìyẹn they want to use Yorùbá against the Yorùbás torí nígbà tí Buhari tó pa ìran Yorùbá bí ẹni paná nígbà tí Yorùbá gbógun ti ìran Yorùbá inú wọn dùn. Don't forget Alhaji Buba Galadima ó sọ nínú interview ẹ̀ kan we force
Buhari into politics because of the Yorubas. Abẹ́ ti gbàgbé ọ̀rọ̀ yẹn ni. Nígbà tí Buhari jáde síta tó ń pa ìran Yorùbá bí ẹni pẹran in the northern state now. Mo kà nínú pépà ní ìjẹta 777 repentant Boko Haram náà ti tún daṣọ sí lọ́rùn. 777 repentant Boko Haram náà ti tún daṣọ sí lọ́rùn that they want to use against the Yorubas. And now wọ́n wá plan ọ̀nà pé the only way tí wọ́n lè fi kọ́ka Yorùbá ni pé kí ẹnu Yorùbá ó má kò kí Yorùbá ó dúró gẹ́gẹ́ bí ọ̀tá ara wọn. Yorùbá ẹja fi ọgbọ́n kún agbára tí bàbá Bọ́lá Ahmed Tinubu ò bá mọ ẹgbà ẹ̀yin bàbá wa ẹ bá wa sọ fún bàbá Bọ́lá Ahmed Tinubu pé káwa náà sọ pé ẹ mú wá. Àwọn kan sọ pé àwọn tó pariwo orílẹ̀-èdè Yorùbá wọ́n ti lọ́jọ́ APC pẹ̀lú Tinubu wọ́n kíní kan nílé kan ṣé pípa tán ń pa wá ṣé tí Sunday Igboho tí ò bá lọ bá bàbá Bọ́lá Ahmed Tinubu orí ọ̀fẹ́ tí àwọn Kogi jẹ níbi ọjọ́ mẹ́ta sẹ́yìn wọ́n lè rí jẹ. Let me go back to my topic. This time around, all the Yoruba must say no to the Fulani agenda. Tinubu was a senator ní ayé SDP. Tinubu ò lẹ́nu. The only mama Abibatu Magaji ló ní ẹnu. Now nígbà tí democracy tá à ń practice tó dé ẹmọ̀rò tí Tinubu ti pa tó kó nígbà yẹ Kudi rédíò tó mú dèrò London pẹ̀lú Káyọ̀dé Fáyẹmí bíbáyìí ọ̀nà tó náà ti pàdé ara wọn. Now 1999 also 1998 1999 tí wọ́n plan democracy tá a wà mẹ́yìí tí wọ́n fẹ́ ṣe primary election ní Èkó ní under AD Tinubu was number 3rd. Ẹgbẹ́ abẹ́ ẹ̀dáhùn Mama Bokna àwọn gangan ní Afẹ́nifẹ́re ó ní ẹgbẹ́ tí bàbá wa Fúnṣọ́ Williams wà ó ní ẹgbẹ́ tí bàbá Tinubu wà but the role tí Tinubu play nígbà ayé Abíọ́lá làwọn bàbá yẹn fi sọ wípé ẹjẹ́ ọmọ yìí tá a rán sí Abacha yìí ọmọ yìí tó borí lakú yìí ẹ jẹ́ ká lò. Ọ̀nà tí Tinubu fi di gọ́vnà Lagos State nìyẹn ẹ lọ bèrè lọ́wọ́ àwọn àgbààgbà tó ṣojú wọn o wí somebody like me mo kéré ń gbà yẹ but àwa náà lórí ọ̀fẹ́ láti máa wá àwọn àgbààgbà tó ń decide. Kọ́lọ́run kó fi ọ̀run kẹ́ bàbá Alhaji Ganiu Daudu. Bàbá Ganiu Daudu ló mú bàbá Tinubu wọlé bí ọmọ màmá Abibatu Magaji rèé. Tinubu did know Lagos State that time. Ọdún méjì first tenure bàbá Tinubu lẹ́kọ̀ọ́. Ibi tí bàbá Tinubu ti bẹ̀rẹ̀ sí lẹ́nu ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ nígbà tí wọ́n gbé AC wọlé tó di ACN. Níbo ló ti wá jẹ́ Tinubu ní ó jẹ́ Kábíọ́lá wọlé. I can say it categorically pé Abíọ́lá jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ni. Abíọ́lá ló sọ fún bàbá Awólọ́wọ̀ pé ṣòróyè ni ò ní róyè oúnjẹ. Nígbà tí Abíọ́lá náà ń ṣe kìtàkìtà màmá ìyàwó bàbá wa Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀ náà ní Abíọ́lá ìwọ náà ṣòróyè ni ẹ ò ní róyè oúnjẹ. Níbo ló ti wá kan Tinubu ni ò jẹ́ kí Abíọ́lá ó dórí oyè. Ẹ má jẹ́ ká fi ìtàn tí ò jẹ́ òdodo láti fi da ẹ̀rín Yorùbá rú. Ẹ ń gbọ́ mi bí? They want to use Yoruba against the Yorubas. They want to use Yoruba against Bola Ahmed Tinubu. Yoruba, if you fail láti lo opportunity Ọlọ́run má jẹ́ kí ìran Yorùbá ó ṣe ẹrú àṣedọjọ́ alẹ́. So don't mind them. Ọ̀nà tó ń gbà da ìran Yorùbá lólè wọ́n tún pédé propaganda and divide and rule. Propaganda and divide and rule.
1993 ni wọ́n àná June 12 àbí bẹ́ẹ̀ kọ́ Tinubu ò tí ì dá ní Èkó ń gbà yẹ o Tinubu ò dá ní Èkó o mi ò sọpọ́tì bàbá Tinubu o ṣùgbọ́n mò ń sọ eléyìí kí ẹ̀yin àgbààgbà lè Yorùbá kẹ́ ẹ lè kíyèsára àtọmọdé wa àtàgbà wa ká má fọwọ́ ara wa gbẹ́kànga ìparun lẹ̀dí ara wa ká má fọwọ́ ara wa kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ síra wa lọ́wọ́ ní ìkóríta tí ìran Yorùbá wà kò sí ohun tó yẹ kí Fúlàní sọ kí ìran Yorùbá gbà pé lóòótọ́ àti lódodo ni gbogbo ọ̀nà náà fi fẹ́ dominate ilẹ̀ Yorùbá gbogbo ọ̀nà náà fi fẹ́ wá ọ̀nà láti pa ìran Yorùbá nu kí ìran Yorùbá má sí mọ́ irọ́ ni wọ́n ń pa irọ́ ni wọ́n ń pa the first tenure Tinubu ní Èkó ọdún méjì first tenure Tinubu as a governor ní Èkó àwọn bàbá Abraham Adesanya àwọn bàbá Ganiu Daudu Chief Adefioye but nígbà tí Tinubu change ẹ̀ mọ́ wọn lọ́wọ́ tó di AC from AC to ACN lágbára ló bẹ̀rẹ̀ sí dé sọ́wọ́ bàbá Tinubu ẹ wá wo yí àyẹ sí ìgbà tí oyè bọ́mọ Abíọ́lá lọ́wọ́ they know that they are the one that finish Abíọ́lá wọ́n fẹ́ máa fi rọ́ọ̀rọ̀ ká tó lè dá wàhálà sí àárín Yorùbá lọ́rùn ni tí èdè Yorùbá ò fi ní yíra wọn mọ́ tẹ́ ẹ bá ti rí wọn ẹ jìnnà sí wọn and I want the Yorùbás kó máa rìn ìgìlétí wa nobody can stop Boko Haram by Sultan of Sokoto pípa tó ń pa ọmọ Yorùbá káàkiri kọ́mẹ̀ntì wo interview wo ní Sultan Sokoto grand oni tàbí Àtíkù torí iṣẹ́ tán náà àwọn ọmọ wọn ni wọ́n jẹ́ mú kí Ọmọlúkà you are welcome brother mi Yusuf you are welcome Saidi Ìtọ́lá Adárabóyé ojú òní tìyí lẹ́nu ọjọ́ mẹ́ta iṣẹ́ àná ní àbí ìjẹta wọ́n ní àwọn Nàìjíríà mi wọ́n kọlu àwọn Boko Haram níbìkan Àtíkù jáde síta he condemned the action of Nigeria military ó ní àwọn èèyàn wọn náà ń pa so they don't want to emulate the Boko Haram ó yẹ kí ẹ̀yin Yorùbá ti mọ̀ wípé àwọn àgbààgbà Fúlàní olóṣèlú yìí àwọn ló wà lẹ́yìn àwọn Boko Haram yìí so they want to cause confusion. Láti scatter ìran Yorùbá divide and rule Fulani lo Buhari to deal with Yorubas if Yoruba fail tamantawa kamatarawa they use Buhari Muhammadu Buhari General Muhammadu Buhari to deal with Yorubas. Ẹ̀mí tó sọnù. Divide and rule. Tí wọ́n gbìn sí àárín ọmọ Yorùbá ló sì ń fún àwọn Fúlàní àwọn Boko Haram wọn lórí ọ̀fẹ́ láti máa pa ìran Yorùbá bí ẹni pẹran. Lẹ́nu fẹ́rẹ́ tí bàbá Bọ́lá Ahmed Tinubu débẹ̀ yìí ẹ̀mí ọmọ Yorùbá tó ti sọnù mọ́ wọn lọ́wọ́ ó ju eléyìí tó sọnù nígbà Buhari lọ. So if we the Yoruba fail káwa náà ká lo Tinubu ṣe ló yẹ kí gbogbo wa ká dìrọ̀ mọ́ bàbá Tinubu lọ́rùn pé tí ò bá mọ ẹ gbà àwa mọ ẹ mú wá. That is why làwa kan fi ní pé òkè ẹ jẹ́ ká dìde fún ààbò ilẹ̀ Yorùbá tọwọ́ wa bá tẹ̀kù dà tán tá a bá sọ fún wọn pé àfẹ́ wọn lórí ilẹ̀ wa mọ́ tí wọ́n wá gbèjà wa we will be able to face them. Àwọn ará bíbá yìí gbọ́n nínú àrékérekè wọn. If state tó lè free 777 Boko Haram kan ní wọ́n fún wọn ní amnesty
ní ilẹ̀ Yorùbá níbẹ̀ kò lè ṣẹlẹ̀ tí Yorùbá bá fẹ́ràn ara wa lóòótọ́ that we know that we must not be a slave under the Fulani regime tí a bá ti lórí ọ̀fẹ́ yẹ láti gba ìran àwọn Kogi àti àwọn ìgbómìnà tí a bá ti lo bàbá Tinubu now to deliver the Kogis and ìgbómìnà we are in trouble. Ntójú rí lẹ́nu lè sọ adé ìlú kan ń bẹ̀ tán dá wa dúró tá à ń jọ ń sọ̀rọ̀ tán sọ fún wa wípé àwọn àjòjì yẹn gan pọ̀ ju ọmọ onílùú pé tán bá bẹ̀rẹ̀ fàájì wọn lóru báyìí wọ́n tún máa lé ọmọ onílùú kúrò nílùú ni nílẹ̀ Yorùbá ni o làwọn wá jáde síta ń sìn pé Tinubu ó wà lára àwọn tí ò jẹ́ kábíọ́lá kó dé ipò ààrẹ because they don't want the Yorùbá to succeed. Ẹ jẹ́ ká gbọ́n ṣé rí gbogbo eléyìí tí Tinubu ń ṣe lọ́wọ́ yìí tí Tinubu bá kúrò ń bẹ̀ if Yorùbá fail to use this opportunity Kuma àti Ama ni wọ́n máa gbá máa yẹran Yorùbá lórí tó bá padà dọ́wọ́ wọn mọ́ tán torí wọn ò rí ntí Buhari ṣe pé ó fẹ́ fọ́ wọn torí eléyìí tí Tinubu ṣe yìí ṣé ìran Yorùbá kan ti jèrè Tinubu ni but they want to call confusion pé àṣé Tinubu wà lára àwọn tí ò jẹ́ kábíọ́lá ó wọlé ọ̀pọ̀ ọmọ Yorùbá ti sọ wípé Tinubu yìí ṣọmọ Yorùbá ọmọ bó wá ní o àwọn kan ní Togo ní ìyá ẹ̀ ti ní bàbá ẹ̀ ti wá bàbá ẹ̀ wá pẹja lẹ́kọ̀ọ́ ni irọ́ bàbá ẹ̀ wá ṣiṣẹ́ alágbàro ní ìrágbèjì ni ó ṣe wá jẹ́gbà tọmọ títí wá bá dókè ó ṣe jẹ́gbà táwọn bàbá wa títí wá bá gòkè tán láṣẹ wàá mọ̀ pé kì í ṣọmọ Yorùbá àwọn tó mọ̀ tó jẹ́ Fúlàní ẹgbẹ́ wọn wọ́n mọ̀ pé Abacha is not a Nigeria it's a Niger but àwọn ò sọ síta wọ́n mọ̀ pé Buhari gan is from Niger àwọn ò sọ síta because they want to deal with Yoruba race. Bẹ́ẹ̀ ẹnu àwa Yorùbá ẹnu àwọn àgbààgbà ẹ̀ náà láti gbọ́ pé iná ìsìsì kì í jóyàn lẹ́ẹ̀mejì ẹ ṣe já ránṣọ wa níbi tó ti yá. We must not give them opportunity again to destroy the Yoruba race. Torí pásítọ̀ òfunra pánsájá sí náà àjà òfunra àjà jìn tí onílé ò bá funra ó lè ní oko Yorùbá ó lè tó fẹ́ kó lè wá ti wà lẹ́yìn wa. Àwọn bàbá yẹ àwọn kábíyèsí ọba tá a lọ bá ní okun náà ń jẹ́ kó di mímọ̀ fún wa pé ilẹ̀ Yorùbá ní bíbà yìí wọ́n sọ ìtàn ń tó fi pè wọ́n ní yàgbà ìyá àgbà ló sì lódì yàgbà ṣùgbọ́n tẹ́ bá dé ìlú yẹn lénìí tẹ́ bá dé ọjà wọn bí ìgbà tí Fúlàní bá pàtẹ òwò ní wọ́n ti gba ìlú yẹn mọ́ wọn lọ́wọ́ eruku nígbà tá a débẹ̀ àwọn kọ̀ọ̀kan ṣe ń padà sí ìlú ni ẹ wo short video tó wà ń ta ibẹ̀ ní Sunday Igboho ti bọ́lẹ̀ nínú mọ́tò. If you fail, the Yoruba fail to use Tinubu, let us forget about politics now. Let us think about the Yorubas. We must forget about politics now. Ọ̀nà àbáyọ tí ìran Yorùbá òfin ní kú ikú ẹlẹ́yà lọ́wọ́ àwọn ará bíbá yìí tí wọn òfin ní máa fẹ̀mí Yorùbá ṣòfò mọ́. Àwọn tó dárí jì àwọn ọmọ wọn 777 ex Boko Haram tó sọ wọ́n di repentant Boko Haram ìròyìn àná ọ̀ ìjẹta ni mo ṣe ń sọ. They know what they are doing because they want to deal with Yorubas. On the 16th ṣé on the 16th ni on the 15th Sunday Igboho ló wọ okun àti lo 1 hour nígbà tọmọ Fúlàní kan ti jáde síta tó ti sọ pé òun gbọ́ pé Sunday Igboho ti wà ní òkun náà. Federal government and state government must investigate because they know the type of who Sunday Igboho is. Torí pé àwọn ò fẹ́ kẹ́nikẹ́ni ó dá wọn lọ́wọ́ kó iṣẹ́ burúkú tó ń ṣe fún ìran Yorùbá wọ́n wá ń parọ́ fún wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá dẹ̀ ń tẹ̀lé tó bá dàbí àrífín bàbá Tinubu ẹ má bínú ta ni bàbá Bọ́lá Ahmed Tinubu ní 1999 welcome my brother ẹ káàbọ̀ ta ni bàbá Bọ́lá Ahmed Tinubu ní 1999 senator
kí Babangida gan tó wà náà June 12 gbogbo àwọn gómìnà gbogbo àwọn sẹ́nitọ̀ yẹn ló ti lé dànù àwọn Yoshi Ayu was a senate president ó ti lé gbogbo wọn dànù Olusegun Osoba was a governor of Ogun State ó ti lé dànù Olumide was a governor of Ondo State ó ti lé wọn dànù Kọ́lápọ̀ Ìṣọ̀lá was tọ̀yọ́ ó ti lé dànù Olusegun Osoba was a governor of Ogun State ó ti lé wọn dànù Ọ̀tẹ́dọ́lá was governor of Lagos State ó ti lé gbogbo wọn dànù 1999 sí 1998 ọdún méje yẹ gan that kan tó máa bẹ̀rẹ̀ politics wọn 1999 làwọn náà sọ àwọn gómìnà àbí bẹ́ẹ̀ kọ́ 1991 to 1999 that is 8 good years ẹ bá mi fi 2 years kún torí towards the first tenure ó ní agreement tó wà láàrin bàbá Bọ́lá Ahmed Tinubu àwọn bàbá Dáúdà Ganiu Dáúdà àti bàbá Abraham Adesanya let me call the AD leader that time ẹ mọ̀ sinero tó ṣẹlẹ̀ láàrin bàbá Tinubu àti deputy ẹ̀ ń gbà yẹn lọ́wọ́ mama Bucknors ibi tí Tinubu ti bẹ̀rẹ̀ sí great grand nìyẹn Abiola ti lọ ń gbà yẹ we must not allow them to use fake news fake story to destroy the Yoruba race again because they have agenda hidden agenda to deal with Yorubas ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ṣe ló yẹ kẹ́ ẹ so mọ́ Tinubu lọ́rùn pé àwọn ó yẹ kó ti yé yín náà wọ́n pa Abiola tán wọ́n tún wá ń lo ikú ẹ̀ mọ́ ọ̀run ẹ̀yin Yorùbá kẹ́ ẹ lè mọ̀ pé àwọn tẹ̀ ń bá tayò yìí Sátánì gbénú wọn they are evil they are not your friend they are your enemy torí ọ̀tá ìran yín ọ̀tá yín náà ni they want to take over everything they want to take over our land wọ́n pa Abiola tán wọ́n wá ń lo ikú ẹ̀ mọ́ ọmọ Yorùbá lọ́rùn so they want the Yorùbá to hate ọmọ Yorùbá ẹgbẹ́ wọn káwa máa praise wọn káwa máa praise wọn tó bá jẹ́ pé lóòótọ́ lódodo lájọ́ ọmọ ọkọ Yorùbá ọ̀nà àti gba Yorùbá lẹ̀ ló yẹ kó jẹ wá lógún tó bá jẹ́ pé lóòótọ́ lódodo ní ìfẹ́ ìran wa wà lọ́kàn wa kò sí nǹkan tó yẹ kí irú wọn sọ ká gbàgbọ́ pẹ̀lú nǹkan tí fojú wa rí pẹ̀lú nǹkan àdẹ̀sí ń rí lọ́wọ́ tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo nǹkan pè ní ọmọlúwàbí yẹn wà nínú wa lóòótọ́ a lè ṣẹ́ra wa bàbá Muyideen Bello nínú lecture wọn kan wọ́n ní lókè ọya téèyàn méjì bá ń jà èèyàn kan gbẹ́dọ̀ kú ní ọ̀dọ̀ wọn lọ́hùn téèyàn méjì bá ń jà èèyàn kan gbẹ́dọ̀ ṣe kíni ó gbẹ́dọ̀ dágbére fáyé pé ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá máa sọ pé bá a bá ń jà bíi kákúkọ́ bá a bá ń jà bíi kákúkọ́ ó ti pẹ́ tán tí ń lo divide and rule yẹ to destroy the Yorubas to scatter the Yorubas to turn Yoruba against the Yorubas onímọ̀ fi sọ fẹ́yìn olóṣèlú wọ́n ń la ọ̀nà fún yín bẹ́yìn náà ṣe máa rí owó òṣèlú jí àwọn ló tún máa gbà lọ́wọ́ yín tí wọ́n bá rí gbà wọ́n á pa yín gbẹ̀yìn ni wọ́n wá sọ yín di adìyẹ tẹ́nìyàn ń bọ́ tó ń dàgbàdo fún nígbà tó bá dàgbà tó bá rí pé àgbà adìyẹ àkùkọ yẹ ó fẹ́ ruga mọ́ èèyàn lọ́wọ́ wọ́n á dọ̀bẹ́dẹ lọ́rùn wọ́n á pàdánù ọ̀rẹ́ wo eré kí la Jámbẹ́kùn ṣe mo ní mo wà nínú ìtàn bóyá káwa tó dé kírú àwa ẹ̀ tó délé ayé ṣùgbọ́n nígbà tá a délé ayé yìí ó ti tọ́jọ́ méje ó ti tọ́jọ́ mẹ́ta tán nínú ìtàn tí a tún gbọ́lẹ̀ táwọn bàbá wa kọ ọmọ Yorùbá wo ló forí ṣe ló fọrùn ṣe you are welcome sir ọmọ Yorùbá wo ló forí ṣe ló fọrùn ṣe fún ìran Fúlàní bíi Abíọ́lá ọmọ Yorùbá wo ló ní closing friend ṣé òyìnbó mi yẹ correct ẹ bá mi lọ sẹ́jẹ̀
bí Abíọ́lá kò sí kí ni wọ́n fi san oore fún ikú òjijì wọ́n dẹ̀mí ẹ̀ légbodò ni wọ́n pa nípa gbígbà téèyàn bá pa ajá tán fọ̀bẹ sájá ikú yẹn tẹ̀ tú ṣe díẹ̀ gbígbà téèyàn bá yín ọrùn tòlótòló. We must not allow them to use Yoruba against Yoruba anymore. Tinubu kọ́ ni ò jẹ́ kí Abíọ́lá ó di president o. Tinubu ò tí ì lẹ́nu ọ̀rọ̀ nígbà yẹn ẹ lọ bèrè ìtàn dáadáa. Wọ́n tún bá kan bọ̀ ni. Wọ́n ń bá kan bọ̀ wọn ò fẹ́ kí ìran Yorùbá ó bọ́. Ariwo tó yẹ ká máa palẹ̀ bàbá Tinubu lọ́wọ́ ni pé politics ọ̀tọ̀ ìran ọ̀tọ̀ torí pé bí ẹyẹ bá jẹ lọ títí á rántí ilé o bágùtàn bá jẹ lọ béwúrẹ́ bá jẹ lọ á padà wálé ni pé ilé làbọ̀ ìsinmi oko pé a sọ̀rọ̀ kìyẹ fún ìgbà díẹ̀ ni ká máa sọ fún bàbá Tinubu pé tá a máa dárúkọ yín lẹ́ni pé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n lè fi the former president of Nigeria but why he kọ pé he's a Yoruba man they won't say that he's a Fulani man. They won't say it's a Igbo man. But we, the Yoruba, we ask you, when you are a president, kí ni orí ọ̀fẹ́ tí ìran Yorùbá jẹ nígbà tí Fúlàní fòkù sí wa lọ́rùn tó ń pa wá bẹ́ẹ̀ nípa ẹran. That is why I thank Baba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó ní àbólẹ̀ Yorùbá ẹja mú ẹja gbára wa lọ́wọ́ àwọn ará bíbá yìí everywhere. Láyé àtijọ́ inú gbóná ti ń da màálù inú pápá ṣùgbọ́n nílẹ̀ Yorùbá lè ní àwa àtàwọn màálù ló jọ ń gbé papọ̀ nínú GRA gan bọ́n máa lórí ọ̀fẹ́ bọ́n máa ṣí géètì gọ́vnà ọ́fíìsì ńlẹ̀ wọ́n á da màálù wọbẹ̀ tí ò ní sí tó máa ṣẹlẹ̀ rí yẹn rò èrèdí táwa fi ń sọ nìyẹn pípé this is not the time to play politics with enemy. Mo ní lẹ́kìtì wọn bẹ́ẹ̀ wọ́n máa ń pe kíní kan lé ẹ̀rín ìyàngì ẹ̀rín tí ò dénú Yorùbá tún máa ń pè pé ó foró sínú ó tutọ́ funfun síta fẹ̀jẹ̀ sínú tutọ́ funfun síta ìgbé ayé táwọn Fúlàní ń bá wa gbé nìyẹn Yorùbá kan ò lè kò lè lọ máa lo Fúlàní kó máa sọ̀rọ̀ Fúlàní kan against the Fúlàní they won't believe it because they have one agenda they have one vision they have one determination that they want to take over the Yoruba land either you believe it or not ṣẹ́yìn náà ò tí ń rójú ilẹ̀ ni ṣẹ́mi àtẹ̀yìn ò tí ń rí ní tó ṣẹlẹ̀ ni ṣó dìgbà tó bá pa wá tán tó fi wá rúbọ tán ká tó mọ̀ pé lóòótọ́ lódodo these people they are our enemies these people they mean their business wọ́n wá kúkú irọ́ wọ́n wá gbélé wa lọ́wọ́ so ẹni tó sọ wípé we drag Buhari into politics because of Yorubas we drag Buhari into politics because of Yoruba we don't want Yoruba to take over the Ilorin so they know that Ilorin belong to the Yorubas. But they don't want him. They don't want to lose Ìlọrin. Àwa náà ní òkè àti ìsàlẹ̀ Ìlọrin ẹgbẹ́ kìíní ẹgbẹ́ kejì Yorùbá náà sọ ń bẹ̀ là o. But today emir náà jẹ́ ń bẹ̀. Ṣó dìgbà tí gbogbo ilẹ̀ Yorùbá bá di emir of Lagos, emir of Ilé-Ifẹ̀. Ṣèbó Olúbàdàn la ṣe ń pariwo. A kàn di emir of Ìbàdàn. Emir of Ògbómọ̀ṣọ́. Ẹ má tètè já kíyèsára àti rí emir of Ìwó àti rí emir of Ìwó a kàn máa gbẹdẹdẹ gbọ́ emir of Adó Èkìtì emir of Ìjẹ̀rò Èkìtì emir of Ọ̀tún Èkìtì àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo àwọn ọba Òró yẹ pápátá wọ́n á sọ wọ́n di emir that is their agenda they want to dominate mo dẹ̀ ti ń kọ́ lórí tẹ́lẹ̀ pé mi ò mórí kọ́ pé ikú tó pẹ́ lẹ́dìyẹ ẹ má jẹ́ ó padà pé léwúrẹ́ Saidi ló sọ lọ́rọ̀ ọ̀rọ̀ Yorùbá ni pé ikú tó pẹ́ lẹ́dìyẹ kò mọ gbẹ́dọ̀ pé léwúrẹ́ ṣó dìgbà tí ikú tó pẹ́ lẹ́dìyẹ tó bá pé léwúrẹ́ tán
Yorùbá dẹ̀ sọ wípé àbámọ̀ ní kẹ́yìn ọ̀rọ̀. Irú àbámọ̀ wo la fẹ́ kó kẹ́yìn ọ̀rọ̀ wa? When the Fulani use opportunity tó bá kẹ́yìn wa síra wa tán, tọ̀rọ̀ wa ò yíra wa mọ́, wọ́n wá túbọ̀ á wá jẹ́ ìrọ̀rùn náà mọ́ fi dú wa bí ẹni dúran. Mo yìí rẹ́ni tó sọ pé Sunday Igboho ẹnu ló ń jà lọ́wọ́lọ́wọ́. Adẹ̀rí àwọn tájọ sọ pé àjọ ń lọ sí Kogi ni. Lára àwọn tó sọ pé Sunday Igboho ẹnu ló ń jà ni. Àjọ ń lọ Kogi ni. Àjọ ń lọ Kogi ni. Nígbà tá a dé Kogi àárí wọn. A tẹ̀ rò pé wọ́n máa tó pé bí ìrìn ẹ̀yà àwa ṣáájú àwọn ni pé wọ́n ń bọ̀ lẹ́yìn. But we did not see them. Sunday Igboho lu ọjọ́ mẹ́ta gbáko ní Okunland. We did not see them o. Àwọn tó sọ pé ẹnu ni Sunday Igboho jà. We did not see them. Bẹ́ẹ̀ làwọn ọmọ kókó sọ pé bó ṣe gbọ́ pé Sunday Igboho ń bọ̀, wọ́n ti kẹ́rù wọn ti ń bẹ́ wọgbó. Ká tó dé Ìsànlú nínú igbó kan bẹ àwọn mọ́tò kan ní ó ṣe wọ́nranwọ̀nran. Mọ́tò ta ti ń fáyà látàárọ̀. Inú bẹ̀ láti dúró. Ẹ wá wo eré nínú pápá tán sá lọ. Àwọn tó dẹ̀ sọ pé ẹnu ni Sunday Igboho jà. Àárí wọn ò lè yọjú ní Kútọ́nù ní Okunland. With confidence lábẹ̀rẹ̀ sí ń pàrédì kàbà káàkiri. Tábẹ̀rẹ̀ sí ń pàrédì kàbà. Àwa tún gbé fìlà sábẹ́ Ìgbòho sórí. Kán lè mọ̀ pé ọmọ Akin wọlé. The Yoruba, we must have one agenda. One agenda láti gbàyà wa lọ́wọ́ Fulani. Not to use ourselves to destroy the Yorubas. Tá bá ti lu ara wa tá pull wọn down. They will use access. That access to conquer the Yorubas. And I want the Yoruba peoples to remember ìtàn àwọn Hausa. Ni mo fi máa sọ pé ikú tó pẹlẹ́dìyẹ kò gbọdọ̀ pẹlẹ́wúrẹ́. Àwọn yẹn náà lò láti ṣe àwọn èèyàn wọn ní jàǹbá kó tó ràn wọ́n lọ́wọ́ kí ilẹ̀ wọn tó di titi wọlé ni. We must not allow them. Èrè ìdí tèmi fi pé all the governor in Yoruba land. Béwúrẹ́ bá jẹ lọ á padà wálé o. Wọ́n ní béwúrẹ́ bá jẹjẹjẹjẹ tí òyò ìgbẹ́ lójú máa tì. Ohun tẹ́yìn bá ṣe nígbà tẹ́ wà nípò lónìí á dé tẹ̀búdọ̀la. Those who call themselves a politician today, a senator today, a rep today, tó jẹ́ pé n tẹ́ lọ ṣe ní house ni pé I support the motion and the Fulani is planning how to destroy your father's land. You are still saying I support the motion. Fulani is planning how to pioneer the Yoruba land. You say I support the motion. Tó bá yé Àbújá ò ní gbà yé. Mo ti rí olóṣèlú tó ń gbókú ẹ̀bọ̀ ńlé nílùú tá a bí. Táwọn aráàlú sọ wípé alélé ẹ gbé padà. Ẹ gbé padà. Pé láyé ohun tó máa gbà la máa fún ẹ ní sí òkú ẹ̀ sí bíbà yìí. Táwọn ní kí ló ṣẹlẹ̀ pé ńgbà tó wà láyé ààyè ò wúlò fún ìlú yìí. So ẹ lè dóorùn pàwá kó jẹ́ pé òórùn ẹ̀ làwa máa jẹ́ bẹ́ẹ̀. Ẹ gbé padà. Èkó lọ́nà padà sí wèrè sí. Ẹ máa rántí. Ẹ máa rántí. Ẹ máa rántí o. Èmi á máa sọ dáadáa pé ẹ̀yin ọ̀dọ́ tó ti jí. Ẹ jí àwọn ọ̀dọ́ tí ò tí ì jí. Gbogbo abiyamọ tó ti jí nílẹ̀ Yorùbá. Ẹ jí àwọn abiyamọ tí ò tí ì jí. Tí òye ò tí ì yé. Tí wọ́n sì lọ ń dá orin lọ́dọ̀ àwọn olóṣèlú. Tẹ́sí lọ ń dá orin tán fún wọn láǹkárá 1,500. Wọ́n àti jí ni ẹ jí wọn. Pé this is not the time for politics. This is time to defend and make Yoruba land survive. Ẹ̀yin bàbá wa tẹ́ ẹ ti jí. Ẹ̀yin bàbá wa tẹ́ ẹ ti jí. Ẹ lọ jí àwọn bàbá tí ò tí ì jí. Àti rí láàrin àwọn olóṣèlú wa tó ti jí. Tó ti jí tó ti mọ̀ wípé ikú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ń dẹkú. Ẹ jí àwọn tí ò tí ì jí. Ẹ̀yin kábíyèsí wa bí bàbá wa Olúbàdàn, Ọ̀nìrìṣà, bàbá wa Olúgbọ́n, bàbá wa Ọwọ́ Ajérò, bàbá wa Oníkòyí Èkìtì, Olúpòtì, bàbá wa Aláyégúnlẹ̀,
alákètègbà ẹ̀yin kábíyèsí tẹ́ ẹ ti jíyẹ ẹ lọ jí àwọn kábíyèsí tí ò tí ì jí pé ewu ń bẹ lóko ló ń gẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́ fún ara ewu ni but those people that our politicians tí wọ́n mú gẹ́gẹ́ bí ọ̀rẹ́ yìí ikú náà ń lé sí wa because they want to take over our land. àwọn mọ̀ mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan bóyá nẹ́tíwọ̀kì ò jẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa wọ́n ní àwọn Nigerian military officers wọ́n capture àwọn Boko Haram kan tán pa wọ́n dáadáa tọ́wọ́ àwọn Nigerian military tó dùn wọ́n ní nọ́ọ̀tì lọ́hùn kò pé wọ́n náà wà tí ìròyìn yẹn jáde síta Àtíkù jáde síta he condemned the action pé báwo lẹ ṣe máa pa wọ́n they are civilian àwọn èèyàn wa ní nígbà tí mò ń sọ fún yín pé ó níbi tí wọ́n fa oko bàbá wa chief of defence àbí bàbá mi lẹ́kìtì ń bíbá ẹni kò lè bínú bí wọ́n ọwọ́ wọn Fúlàní ọwọ́ wọn tó ẹ̀pọ̀n bàbá yẹn wọ́n fà á bàbá òde sì fẹ́ kú lójijì ló sọ̀rọ̀ ẹ̀ di GO ló sọ̀rọ̀ ẹ̀ di pásítọ̀ ló fi àwọn Boko Haram tí pààyàn bẹ́ẹ̀ nípa náà ó fi wọ́n wí ọmọ onínàkúnà. They did not have good agendas for Yorubas. They want to finish us. Ọwọ́ wa ló kù sí. Tí ẹbọ tá bá máa gbà lórí wa, ọwọ́ wa ló kù sí. Àǹtí àbádẹ́fẹ́ kí ẹbọ tá ó gbà lórí wa, ọwọ́ wa ló kù sí. Ọwọ́ wa ló kù sí. Àwọn tó sọ pé wọ́n ń jánu ni wọ́n ń já ẹni tó gba Kogi lọ. Kọ́tẹ̀ dúró ìṣẹ́jú bíi mẹ́fà méje ní Ìsànlú ọba kan dìde ní ọ̀dọ̀ òun ó ní authority ní Sunday Igboho rẹ́rìn àwọn kan rò pé wà á nílé sùn pé bóyá tí Sunday Igboho tó bá ṣe tó fẹ́ ṣe tán ní kava á tún padà wá sí Èkìtì wà láìtàláì tó bá jẹ́ pé mo jẹ́ ní tó tọ̀lé ní ìbá tọ̀lé níbi tí oorun yẹ tó ká mi lára dé ká má sọ wá sọ pé gbàtà dé Ìsànlú. It is time for us to have one agenda. Our number one agenda, to say no to the Fulani agenda in Yoruba land. We must condemn their agenda. Thank you, Baba mi, brother mi. Pastor Isido, Igboho Ekiti. You are welcome, sir. You are welcome, Baba mi. You are welcome. Ekataro. You are welcome. Yes, sir. We must condemn them. We must do what? Condemn them. We must do what? Kò sí nínú ìtànṣẹ́ pé ìran Yorùbá àwọn ọ̀dọ́ Yorùbá kóra wọn pápápápá wọ́n kọjá omi odò òkè Ọya wọ́n dẹ̀ cross omi yẹn wọ́n lọ ń pa wọ́n ní Sokoto wọ́n lọ ń pa wọ́n ní Niger State wọ́n lọ ń pa wọ́n ní Kebbi kò ṣẹlẹ̀ rí àwọn akọ́sí omi sọ́dọ̀ wa bẹ́ẹ̀ wá dẹ̀ máa pa wá àwọn lídà wa dẹ̀ máa wòran ọ̀tá ìran mi ọ̀tá mi náà ni. The Sultan of Sokoto said nobody can stop Boko Haram. Ìyẹn ni wípé àwọn ni bàbá ìsàlẹ̀ tó ń tì wọ́n lẹ́yìn. Ṣé ẹ ti gbàgbé ni Malami? Ṣé ẹ ti gbàgbé Buratai? That declared Sunday Igboho wanted. Àṣà àwọn gangan ni backbone tó ń finance àwọn Boko Haram. They have one agenda. Garuba Adamu ló jáde síta tó sọ pé mèye tí a la o Boko Haram ni o Isiba ni o ìkíní kan ni o pé they are northern Nigeria freedom fighter. Freedom fighter for what? Ta ló sokùn mọ́ wọn lọ́rùn tó fẹ́ já? Don't let us deceive ourselves. Ẹ má ṣe gba àwọn tí ń fi àparọ́ tí ń parọ́ tí fi ń da ìran rú. Lóòótọ́ bàbá Tinubu ò ṣe dáadáa bọ̀tẹ́ má jẹ́ kàn fi ọ̀rọ̀ títí wọn dàrin wa rú. Torí nígbà tí Buhari débẹ̀ inú tí Buhari ń pa ìran Yorùbá bí ẹni pẹran inú wọn ń dùn bí ẹni bí kinní ni. Ẹ jí o ẹ̀yin ọmọ Yorùbá àkókò rèé to say no to the agenda. Àkókò rèé to say no to the agenda.
bọ́n bá gbé propaganda wọn wá ẹ condemn ẹ̀ tí wọ́n bá gbé divide and rule tó fi ń ṣe wá ní jàǹbá látijọ́ yìí wá ẹ condemn ẹ̀ ìgbà tán mú dìyà wọ́n pe àwọn ọba wa ẹ wá wo fíìmù ọ̀fẹ́ fíìmù làwọn ọba lọ wò tán kó dọ́là sí wọn lápò àgbọ̀nú ìtẹ̀pẹ́ ọba kan rí dọ́là ó dákú because they have agenda they know the way how to conquer the Yoruba race and this time around we must not give them chance don't allow them fake news ni Kábíọ́lá tó kú Tinubu ò lẹ́nu nú ọ̀rọ̀ òṣèlú Tinubu bẹ̀rẹ̀ sí ń gbalẹ̀ ní 2000 ṣe 2000 ó débẹ̀ ní 2000 ní 1999 yes bóyá 2003 ṣá Abíọ́lá dẹ̀ ti kú òkú ẹ̀gá ti máa jẹrà nínú lẹ̀ we must not allow them to fake us anymore wọ́n ń ṣe ọ̀rẹ́ wa welcome wọ́n ń ṣe ọ̀rẹ́ wa ọ̀tá wa ni wọ́n ọ̀rọ̀ wo ló yẹ kí ọ̀tá sọ káwa wá gbàgbọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ fúnra o pánsá ò fúnra pánsá já síná àjà ò fúnra àjà jìn bónílé ò bá fúnra ó lè ní òkú lẹ́rù lọ ẹ má jẹ́ kí àwọn Fúlàní kókó wa lẹ́rù lọ if the Sultan of Sokoto if Emir Kano all the big man politicians businessman tó bá lè support àwọn Boko Haram kan máa pa wá bí ẹni pẹran why tí ẹ̀yin big man wa ò lè support Sunday Igboho to conquer them and say no don't kill my people anymore and flush them out of Yoruba land that is the only agenda that we must have now. Good night.